gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń sọ ṣe rí Yorùbá sọ pé obìnrin tá a bá fi jó fẹ́ èèyàn ló máa gbẹ̀yìn. Orí agbára social media tẹ́ ń wò yẹn ó máa da ọ̀pọ̀lọpọ̀ ilé rú gan-an, ó tiẹ̀ ti ń dàrú torí ó wà ń lé ìwọ kọjú sógiri òun kọjú sógiri ẹjọ́ ń tẹ fóònù, ìyàwó ẹ lòun ń taṣọ ó ń ta bàtà influencer ni ó mọ̀ tẹ́lẹ̀ kó tó fẹ́ o. má ti torí pé o gbé sílé kó wá rò pé nǹkan tó attract ẹ tó fi message ẹ tó fi fẹ́ o fẹ́ gbà lọ́wọ́ ẹ̀, tó bá ti máa gbà lọ́wọ́ ẹ̀ ọlẹ́ni tó bá sọ ẹran mọ́lẹ̀ ó ṣetán àti fún pákí. ìwọ tó fẹ́ gbé ìyàwó ẹ̀ kó lórí social media ibi tó ti rí gangan ojú ọjà tí o ti rí tó fi fẹ́ tó fi sọ́ di ìyàwó lé, make sure láti provide ní ìdí ẹ̀. ẹni tó bá sọ ẹran mọ́lẹ̀ ṣetán àti fún pákí, o gbé kó lórí social media o gbé wálé, o ṣe bí ìyàwó o ṣe lẹ́ṣọ̀ ó bímọ fún ẹ, o provide ní ìdí ẹ̀, á padà sórí nǹkan tó ibi tó ti rí o. torí ẹ obìnrin tá a bá fi jó fẹ́ ìwọ̀n ló máa padà ìwọ̀n ló máa gbẹ̀yìn. ẹ̀yin tẹ́ ń go into marriage báyìí situation tá a wà Nàìjíríà ṣó lè cope nípa marriage ẹ. kí lórí tó fi fẹ́ ọkọ ẹ, mo ti sọ yẹn nínú program tí mo ṣe lánàá, but ẹ wá ní sùúrù. ṣé life tí ẹ wà yìí kò kí ó máa ń dùn mọ́ yín nú kí ọkọ àti ìyàwó kẹ́ gbéra yín lọ sílé ẹjọ́ bóyá lórí ọ̀rọ̀ oúnjẹ ni o, lórí ọ̀rọ̀ ọmọ ni o, lórí ọ̀rọ̀ lílù ni o, lórí ọ̀rọ̀ àkóbá ni o, ẹ̀dẹ̀jọ́ máa dé nínú court dẹ̀ máa sọ fún yín bẹ́ẹ̀ yẹn máa live life ara yín, o dẹ̀ máa wálé, o dẹ̀ gbọ́dọ̀ trespass torí tó bá fi lè trespass o máa lọ fẹjọ́ ọkọ ẹni sùn court tí àwọn ọba trespass. so àwọn court ló ń bá yín dá ẹjọ́ inú ilé yín. báwo lẹ ṣe ríra yín fẹ́? má imagine tí ọkùnrin àti obìnrin bá fira wọn lẹ̀ tọ́mọ máa gbéra wọn ṣépè tí ọmọ máa sọ fún bàbá yìí pé ìyá ẹ̀yẹn olórí burúkú èèyàn ni o, ó ti yẹ nǹkan báyìí ló ṣe. ìyá náà a máa sọ pé bàbá yẹn olórí burúkú èèyàn. kí lẹ rò kẹ́ tó ń jọ náà àjọṣepọ̀ kẹ́ tó bí ọmọ? ṣé ẹ̀kọ́ ní kẹ́kọ̀ọ́ gbádùn ìṣẹ́jú márùn-ún ló di ọmọ ni àbí ó bu yín lọ́wọ́ àbí mistake? torí mi ò believe pé òun gbé pẹ̀lú ọkùnrin nílé lábẹ́ òrìlé ọkùnrin, ẹ bímọ àkọ́kọ́ fúnra yín, èkejì fúnra yín, ẹ̀dẹ̀ sì ń gbéra yín ṣépè, ẹ̀dẹ̀ sì ń ṣèlérí pé gbogbo aládùúgbò sì ń bá yín dá sí ẹjọ́. ilé làwọn òkà tó sọmọ lórúkọ, ìwà làwọn òkà tó gbóbìnrin sílé. ọmọ yìí wọ́n ní ikú tó ń pa kinní kan ojú ta ló mọ òwe yẹn, sorry mo ò gbówe dáadáa, ta ló mọ òwe yẹn? obìnrin tó yẹ pé ẹ̀kọ́ ń ṣe boyfriend and girlfriend lásán, ó kọ̀ rí ẹ pẹ̀lú obìnrin mi ń ta kọ̀mọ̀kọ́ tẹ̀ ń sódẹ̀ yaṣọ ọmọ ẹ lọ́rùn. àbí obìnrin tó yẹ pé bó bá ti dé láàárọ̀ báyìí lálẹ́ báyìí fóònù ẹ ló ń ṣọ́ kó máa fa àwọn èèyàn sú ẹ kó ẹ tí fẹ́ra yín sílé o. làákàyè gbọ́dọ̀ sọ fún ẹ nǹkan tó máa dánwò tó bá fẹ́ sílé. tẹ bá fẹ́ra yín sílé tán tó bá yọwọ́ kọ́wọ́ wàá máa ní mi ò dẹ̀ ríbi tó ti wíwà yìí o, kò dẹ̀ ṣe báyìí tẹ́lẹ̀, irọ́ ló ń pa, ó ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀. ojú ọ̀rọ̀ bá ní kalẹ̀ kò ní tààrọ̀ ṣe pin. àbí ọmọ tó yẹ pé nígbà tí òun fẹ́ o mọ̀ pé ẹ̀yin mẹ́rin lẹ́ ń fẹ́ ẹ̀tọ́ yìí pé ìwọ fẹ́ ṣó pé ìwọ ní owó, ìwọ ló máa já mọ́ lọ́wọ́. jẹ́ ń pè ẹ́ sákìyèsí kan, bí ẹ̀yin mẹ́rin ṣe ń fẹ́ yẹn o mọ̀ ẹ̀yin mẹ́rin lẹ́ ń náwó fún un, ẹ̀yin mẹ́rin lẹ́ ń bá sùn, ok? ìwọ máa ń mugbó àbókì mugbó, o máa ń mọtí àbókì mọtí, o máa ń lo drug àbókì ń lo drug, ẹ̀mélòó ló máa ń ṣe pẹ̀lú ẹ̀, ẹ̀mélòó lòun máa ń béèrè fún. gbogbo nǹkan tí mo sọ yẹn tó bá ti notice ẹ̀ nínú relationship yìí kan tó fẹ́ra yín, tó bá ti gbé sílé, ìwọ ló kàn ń fún lóúnjẹ, àwọn ẹlòmíì ló ń bẹ́ẹ̀ bá sùn ta. torí obìnrin tó yẹ pé ẹ tó ń ṣe boyfriend and girlfriend kẹ́ tó bára yín sùn, ẹ máa mu gbó, ẹ máa mọtí, ẹ máa mu lairolin, ẹ máa mu refnol, ẹ máa mu gbogbo ẹ̀, ògbógi ó lẹ fi ń bára yín sùn. ẹ wá bímọ fún ẹ wá fẹ́ra yín sílé, ó wá lo egbògi olóró yẹn mọ́, ó wá ń ṣe ẹ̀kan, ó wá ń ṣe ṣúkẹ́ṣúkẹ́. ọmọ ìwọ kọ́ ló ní ìyàwó, torí nǹkan tẹ́ fi bẹ̀rẹ̀ ó sì fẹ́ máa practice ẹ lọ, àwọn olówó practice pẹ̀lú ẹ̀. ìwọ ti dọ̀lẹ́, ìwọ ò dẹ̀ di ọ̀lẹ, ìwọ mọ̀ pé ó ti dìyàwó lé ẹ, o ò lè máa ṣe é ṣekúṣe, o ò lè máa gúngùnkùn. ọmọ ta ló ń gbọ́ ẹ o? ajá tí ò bá ti ní máa fún ní tọ́kí, má fi tọ́kí bẹ̀rẹ̀ fún. obìnrin tó bá ti mọ capacity, ọ̀gbẹ́ni wá nǹkan tó béèrè, nǹkan tí mo lè provide yìí, tó bá tẹ́ ẹ lọ́rùn máa bá tiẹ̀ lọ. obìnrin ò kí ń bẹ́ẹ̀ manage o, tó bá ń bẹ́ẹ̀ manage náà tó ń bẹ́ẹ̀ manage, á ti máa bẹ́ẹ̀ manage yẹn kẹ́ tó fẹ́ra yín sílé o. tó bá dé inú mari tẹ́tí bímọ ó sì lè cope, bẹ́ẹ̀ tó bí tẹ́ pé tó bá ti sáfẹ́rẹ́ lọ́wọ́ ẹ̀ díẹ̀
bí kò pè lẹ́ẹ̀mẹ́ta kó má gbé kọ́, tó bá máa gbé á lóhùn sùn á ní fóònù ń wà silent, ó ti fún ẹ láwọn excuse. Ìwọ wá ń wò pé wẹ́ ó dà pé bí ó wá manage ó gbé sílé, ọmọ ikú tó máa pa ẹ ló gbé sílé. Ṣebí torí pé kò lè mọ̀ wá èèyàn ní relationship fi wà. Wọn ṣáà ní pé wá ìpàdé obìnrin léni báyìí kò dẹ̀ lọ ṣe wedding pẹ̀lú ẹ̀. Ẹ láyé relationship, á wá ẹ lọ́lé, wàá wá lọ́lé, wàá wá àwọn òbí tó ti jáde, wàá wá wọ́n ní ẹbí ọkọ nìyàn fẹ́ yàn kí n fọ́kọ o. Torí tó bá fẹ́ ọkọ tí ò fẹ́ bí ọkọ, ọmọ you will be in soup tó bá délé ọkọ. Àti obìnrin náà tó yẹ pé o ti mọ ìyá ìyàwó ẹ kò ń gbọ́ kò ń gbà ní, ìyá ìyàwó ẹ tó yẹ pé ó ti bẹnu àtẹ́lẹ̀ lù ẹ lóríṣiríṣi, àìmọye ìgbà ló ti wá lu ọmọ ẹ kúrò nílé ẹ, àìmọye ìgbà ló ti rí ẹ pé kí ọmọ ẹ má fẹ́ ò ní súrà gidi, òun rí sáìn yẹn, but torí pé ìwọ fẹ́ prove wọn pé o capable láti tọ́jú ọmọ wọn wá fẹ́ sílé, nǹkan wá rí báyìí fún yín, ó wá ní pé ìyá ìyàwó ẹ̀ ló ń kọ sí ẹ, orí ẹ̀ ò pé òun kọ́ ló ń kọ sí ẹ, o ti rí sáìn yẹn láti bàdẹ́ ti ṣe relationship, ó fojú fò ni. Wọ́n ní olè ò ní jàgbà kó má ṣe lójú fìrí. Ọmọ Yorùbá ni mo pè tó ní ọgbọ́n. Ọmọ nǹkan tó ń face relationship ẹ̀ ń sìn, ó kò ṣe bẹ̀rẹ̀ sí ẹ o. Ìwà tọmọ ẹ ń wù kò ṣe bẹ̀rẹ̀. Kékeré láti ń pẹ̀ka àrókò tó bá dàgbà tó pọ̀, ọmọ ẹ tó di olè lẹ́nu, ọmọ ẹ tó di àmọ́ ọmọ tó dadigunjalè lẹ́nu, má yẹ kó jọ ẹ lójú pé ó kàn dédé ṣẹlẹ̀ sí. Ó ti ṣàfọwọ́rà tipẹ́tipẹ́, ọmọ yóò gbàgbà fún kaṣọ wálé ẹ rójú olè ẹ mú. Relationship, marriage, ó ju imagination èèyàn lọ, ó ju nǹkan tó ń rò lọ, ó ju pé o kọ̀ wò pé kẹ̀kọ́ kí ìwà tọkùnrin kọ̀ máa gbé lórí ibùsùn kan náà kẹ máa jí. Ohun tẹjọ́ sùn yẹn kò ń sọ ọjọ́ kan, kò ń sọ ọjọ́ méjì o. Ohun tẹ máa sùn títí ikú nìkan ló lè yà yín o, ṣó lè cope. Mo ń bọ̀, mi ò tí ì dé.